Africa Content TV. Yeah, it's the best final. I'm telling you. I'm so jealous. هدية مقدمة من صاحب الفضل الأستاذ. شيلوا هذه خلاص. هذه هدية دمعتها. اي شيل هذه حطها هنا. نعم الشيخ دكتور ابراهيم نعم وانت تجيب من فوق عطوا الطريق عطوا الطريق زي ما هي àwòrán wọn ti wà níbẹ̀ àti àwòrán ti yín náà tí àwọn bàbá wa wọ́n jẹ́ ẹ̀gbọ́n ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ gbé fún ẹ̀yin bàbá wa. wọ́n ní àwọn fi àsìkò yàn fi kí n káàbọ̀ sí ìlú àlùbáríkà yìí. wọ́n ní ẹ̀bùn táwọn fún yín ẹ̀bùn ìrántí ní láti máa rántí orí pé wọ́n ṣáájú. wọ́n láwọn fi gbé ìmọ̀rírì fún bẹ́ẹ̀ ṣe gbógun ti ẹbọ àti ìbọ̀rìṣà. àti pé bí wọ́n ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ní àkàkùn pẹ̀lú ọ̀rọ̀ ẹni mùsùlùmí gbogbo àgbáláyé. بارك الله فيك. هدية من الدكتور سالم الخامري مدير فرع وزارة الشؤون الإسلامية والدعوة والإرشاد مكة المكرمة اسمه بلال. نيابة عنه wọ́n tún fẹ́ gbé ẹ̀bùn ẹlẹ́ẹ̀kẹta fún yín. ní àwọn àbáwá Dr. Faisal tí wọ́n jẹ́ alákòóso ńdọ́jẹmọ́rọ̀ Islam nílùú Mẹ́kà tí a wà yìí. wọ́n jẹ́ ẹ̀bùn ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fẹ́ fi kí ẹ̀yin bàbá wa káàbọ̀. هدية من الدكتور عبد الله الجويبري مدير في منطقة القصيم. ọ̀dọ̀ àwọn bàbá wa wọ́n gbé fún yìí o. يا دكتور عبد الله فين هذه الدكتور؟ جاد سبحان الله ẹ̀bùn ẹlẹ́ẹ̀kẹta náà tó ń bọ̀. náà àwọn ni wọ́n jẹ́ alákòóso tó jẹ́ mọ́rọ̀ Islam ní Minister for Islam ní ìlú Qasim. náà eléyìí tí wọ́n kọ́ gbé fún yín ti Mẹ́kà nìyẹn tó jẹ́ alákòóso Islam ní ìlú Mẹ́kà. وين الهدية يا شيخ؟ ìtẹ́lẹ́jọ́ fún yín ní ìsìn tó jẹ́ alákòóso ọ̀rọ̀ ẹ̀sìn Islam ní ìlú Qasim. òun náà ní eléyìí òun náà lóko ìyá tó náà wà. صلح له يا اخي جايب لي ابنه غير البيت. هدية من الأستاذ زياد الجويبري إلى سمو الأمير. صفقة حاضر زياد. زياد هدية من الأخ wọ́n ní ìkànnì àwọn زهير أزهر. Azhar wọ́n láwọn gbé ẹ̀bùn fún yín. زهير أزهر Zuhair Azhar. في مكة. Subhanallah wọ́n ní ìkànnì nínú àwọn àgbà àwọn tí wọ́n máa ń mú àwọn ìyàwó yìí ọlọ́ ìlú Mẹ́kà náà ní wà. ìkànnì nínú àwọn àgbà tí wọ́n máa ń mú àwọn ìyàwó sọ̀wá wọ́n ní nínú àwọn tí kọ́kọ́rọ́ Kàbá ń bẹ ní ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ àwọn ni wọ́n fẹ́ gbẹ̀bùn ní kọ́kọ́rọ́ Kàbá gẹ́gẹ́ àwọn tí ń bẹ ní ọwọ́ wọn àwọn nìyí. wọ́n ní هذا أحد كبار رجال المطيبين في مكة. سبحان الله. الرحمن. سبحان الله. وتقديرا لجهود الملك يصير كتب له هدية. náà wọ́n lọ bẹ́ẹ̀ gbé ẹ̀bùn ìfún yìí o. nínú àwọn àgbà Zuhair Azhar nínú àwọn tí wọ́n jẹ́ àgbà àwọn tí
هدية من الأخ علي الزهراني. wọ́n ní ẹkùnmẹ̀ tó ń bọ̀ látọ̀dọ̀ àwọn Sheikh Ali Zahrani. wait. Subhanallah, wọ́n ní lẹ́yìn tàbí ẹgbẹ́ هذه اشياء قيمه حرص عليها ان شاء الله ان يعود شكلك وعود على الزهراني wọ́n ní ẹ̀kọ́ àbẹ̀gbẹ̀ ẹ̀kọ́ tó ní yẹ lórí pọ̀ ní oní ẹ̀kọ́ Kùránì digital Kùránì ní digital Kùránì ìtumọ̀ Kùránì ti wà bẹ́ẹ̀ lẹ́yìn náà ni àwọn fún هدية من الشيخ علي محمد ìtumọ̀ Kùránì gbogbo جزاكم الله خير. شكرا. جزاكم الله خيرا. نعم عابد. Dr. Abdulkareem. Ọ̀sọ́ ni wọ́n fi sí ọ̀sọ́ kí ní ásán ni. Náà fọ̀dọ̀ wọ́n ti gbé ẹ̀bùn o. Ọmọ rí díze. Náà àwọn bàbá wa Sheikh Ali Hamid. من الدكتور Àwọn ni wọ́n tún gbé ẹ̀bùn mìí fún àwọn bàbá wa. Wọ́n lánàá tó fi máa rí wá sí ìlú àríkà yìí. Next. Ó tún kú ẹ̀bùn mìí tó ń bọ̀ ohun. Wọ́n lè fi àádọ́ lẹ́bí náà هو سبحان الله. أما دكتور عبد الكريم بن عبد الله بن ضيب الله الطويرقي يسموه الأمير تشريف. wọ́n fún àwọn ní ẹ̀bùn yìí èyí tó fi gbógun tí òòsà tó fi يا ويلكم يا عبد الرشيد. We are happy. When you come visit my father and Abu Muhammad, welcome. Yes. He's on the You know what he means? Because he has two wives. The only one. The only one. Really, it's very happy. Appreciating your visit. I really appreciate it. This is like English.
السلام عليكم. السلام عليكم. jókòó níbi àti jókòó. Come on, come on, jókòó tẹ́lẹ̀ o. Come on. Maka salam. Wọ́n yóò dúró wọ́n dúró wọ́n lè jókòó láì jókòó. بارك الله فيك. بارك الله فيك. اهلا وسهلا. وبأمرك
Let him remove this. Can I remove This is Abu Yasir Tawakkal. Okay, mashallah. My first time in كلكم؟ أنا ورجال